àfọpẹ́ f'Ọlọ́run lọ́kàn àti lóhùn wa, ẹni ṣohun yanu fún ẹni táráyé yọ gbàtà wà lọ́mọ́wọ́. Ọ̀nà ló ń tọ́jú wa, ó sì fẹ́ fún ìfẹ́ ṣe tọ́jú wa síbẹ̀. Mo kí àwọn ọmọ Ọlọ́run òtítọ́ wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo yóò máa bá ẹ̀mí àti rẹ gbé o, ní orúkọ Jésù. Ibi ò ní kọlù wá, a ò ní rí ìdààmú, a ò ní rí wàhálà, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bákan náà, mo kí àwọn aláṣẹ àti ìjọba Nàìjíríà. Nàìjíríà ò ní dàrú, ní orúkọ Jésù. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àkòrí ọ̀rọ̀ wa tòní, òun ni mo pè ní kí là ń wá? Kí ni èmi àti rẹ ń wá káàkiri inú ayé? Kí là ń wá? Lọ̀rọ̀ tó tọ́ èmi àti rẹ wá lónìí, kí a jọ gbé yẹ̀wò. Ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 33. Matthew 6:33. Ẹ gbọ́ ohun tó wí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín. Ẹ máa wá ìjọba Ọlọ́run. Gbọ́, kí ni èmi àti rẹ ń wá? Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé ní ìgbà tá a dáyé, owó lọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ ń lé. Èyí tó jẹ́ obìnrin ó ń lé ọkùnrin, ọkùnrin náà kọ́kọ́ ń lé obìnrin. Oníkálukú délé ayé tán, ná gbàgbé ìjọba ọ̀run. Kò sì sí bí o ṣe fẹ́ lé ayé yìí tó lè bá ayé. Tí o bá sì ti ń lé ayé tó fẹ́ di tayé, wàá di ọ̀tá Ọlọ́run. Gbọ́ mi yé dáadáa, ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi. Kí ló ń wá nú ayé? Kí ló kọ́kọ́ ń wá? Ṣé owó nìwọ kọ́kọ́ ń wá ni? Àbí ipò? Tàbí ibi gíga ló ń lé? Ó ti gbàgbé ìjọba ọ̀run. Ó fi òtítọ́ sílẹ̀, ó lé. Ó fi òdodo Ọlọ́run sílẹ̀, ó wá. Owó ló kù tó ń wá. Ipò ló kù tó ń lé. Obìnrin ló kù tó ń lé kiri. Ọkùnrin nìwọ obìnrin yẹn kù tí ò ń wá káàkiri ṣòóṣòó bí ẹyẹlé tó ń gbọ̀n mójò. Gbọ́ mi yé dáadáa lónìí. Ẹ kọ́kọ́ wá ìjọba ọ̀run náà. Dáa tún wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mìíràn nínú ìwé Mátíù kan náà, orí 19 ẹsẹ̀ 29. Gbọ́ ohun tí ó wí. Àti gbogbo ẹni tí ó fi ilé sílẹ̀, tàbí arákùnrin, tàbí arábìnrin, tàbí bàbá, tàbí ìyá rẹ̀, tàbí aya,
tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí orúkọ mi, wọn ó rí ọ̀run gbà, wọn ó sì jogún ìyè àìnípẹ̀kun. Arákùnrin àti arábìnrin, tí o bá kọ́kọ́ wá ìjọba ọ̀run, tó o kọ́kọ́ fi àwọn ohun tí ń ṣe ti ayé sílẹ̀, tó o kọ́kọ́, Bíbélì ò sọ wípé ilé ò dáa, kò sọ wípé aya ò dáa, kò sọ wípé ilẹ̀ ò dáa, kò sọ wípé owó ò dáa. Gbogbo nǹkan wọ̀nyí tí Bíbélì kà nínú ẹsẹ̀ yìí fún wa ni wípé they are all secondary. Ohun àbọ̀ àbá ló jẹ́ ní ìgbà tí èmi àti rẹ bá ti kọ́kọ́ lé ìjọba ọ̀run, tí a kọ́kọ́ gba ìjọba ọ̀run sọ́wọ́, tí a kọ́kọ́ ní ìjọba ọ̀run ní ọwọ́, ní ìkáwọ́ wa. Òun lèmi àti rẹ lè wá rí gbogbo ohun tó kù nínú ayé yìí gbà ní ọ̀fẹ́. Ọ̀pọ̀ ló ń sáré owó, ló ń sáré ipò, ọ̀pọ̀ ń sá eré àti kọ́ ilé, ọ̀pọ̀ ń sáré obìnrin, ó ń sáré ẹbí, ṣùgbọ́n a kọ́kọ́ neglect, a fi ìjọba ọ̀run sílẹ̀, àwọn á wá ohun tí ò yẹ ká kọ́kọ́ wá. Tí o bá wá rí àwọn ọmọbìnrin nísìnyí, wọ́n bá jí ní jí ayé wọn, àwọn èyí kọ́kọ́ wá Ọlọ́run o. Ọkùnrin ni wọ́n máa kọ́ ń wá, ọmọ 14 years 16 years tó ò tí ì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ṣe máa rí, kó tẹ̀ kọ́kọ́ kàwé tàbí kó kọ́ṣẹ́ kó yanjú. Wọn ò ní ṣe bẹ́ẹ̀, wọn ò ní wá gbogbo ohun tí ó tiẹ̀ dá, wọn ò ní wá ti Ọlọ́run. Bó o bá wọn sọ, wọn ò ní gbọ́. Ọkùnrin náà kọ́kọ́ máa lé kiri ṣòṣò káàkiri, wọ́n gbàgbé ìjọba ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ló lé ìjọba ọ̀run mọ́ o. Owó lọ́pọ̀lọpọ̀ ń lé, ipò lọ́pọ̀lọpọ̀ ń lé. Ènìyàn tí ó jẹ́ wípé kò mọ ohun tí ó máa gbẹ̀yìn òun lọ́la, tó ń lé ohun gbogbo tayé. Arákùnrin àti arábìnrin, Bíbélì sọ wípé ẹni bá fi arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí ọmọ tàbí ilẹ̀ sílẹ̀ nítorí orúkọ mi, wọn yóò rí ọ̀run gbà. Gbọ́, ní ìgbà tí èèyàn bá ti jèrè ọ̀run, kí ló tún kù nínú ayé ẹ̀dá? Ṣé bó bá jèrè ilé nínú ayé tá a wà yìí, àfọwọ́fàbílẹ̀ ni ohun tó ń lọ ó ń bà á tán. Bí o bímọ láyé náà, ó fi wọ́n lẹ̀ lọ ni. Bó o ra mọ́tò igba, ó fi sílẹ̀ láyé ni. Arákùnrin àti arábìnrin, màmá àti bàbá, gbogbo àwa tá à ń lé position, tá à ń wá ipò, tá à ń wá owó lójú méjèèjì, tó fi di wípé à ń gbé ọmọ ènìyàn pa, tó fi di wípé à ń gbé ọmọ ènìyàn ṣòwò. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ wá ìjọba ọ̀run. Bí ẹ bá wá ìjọba ọ̀run, gbogbo ohun tẹ̀ ń lé yìí àfikún ni yóò jẹ́. Ìrọ̀rùn lọ́lọ́run yóò fi fún wa. Arákùnrin àti arábìnrin, gbọ́ ọ̀rọ̀ Olúwa, màmá àti bàbá, ẹ jẹ́ àkọ́kọ́ wá ìjọba ọ̀run náà. Ẹ wá ìjọba ọ̀run, ẹ fipò lẹ̀, ẹ fowó lẹ̀, ẹ fi obìnrin lẹ̀, ẹ fọkùnrin lẹ̀, ẹ fọmọdé lẹ̀, fàgbà lẹ̀ sáyé wọn náà. Ẹ kọ́kọ́ wá ìjọba ọ̀run, kọ́kọ́ di ìjọba ọ̀run lé àlàáfíà ayé rẹ náà. Kọ́kọ́ ṣe iṣẹ́ síbi tó ń lọ, kọ́kọ́ wo ibi tí wàá dé sí. Arákùnrin àti arábìnrin, ṣé o mọ̀ pé ó kúrò nínú ayé ìlọ́jọ́ kan? Ṣé o mọ̀ pé màá tirẹ̀ yóò kúrò nínú ayé ìní ọjọ́ kan? Ibi tó wá lọ ló yẹ kó jàjù fún ọ. Ibi tó máa dé sí lọ́run ló yẹ kó kọ́kọ́ ṣe lẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ń lọ ẹdẹ tó bẹ̀dẹ̀ jẹ́ ni. Gbọ́, ó ń lọ ìjọba ọ̀run,
ò ń lé ayé, kí lohun tó fẹ́ rí gbà ń bẹ̀? Nínú ìpenipa, ìdánilólè, ìbà ènìyàn jẹ́, ìmutípara, kí ló èrè rẹ? Kí lè èrè rẹ? Kí lè èrè rẹ nínú gbogbo ohun tí a kà sílẹ̀ yìí? Arákùnrin àti arábìnrin, gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ìsàlẹ̀ ọjọ́ tòní. Ibo ló ń lọ lẹ́yìn ayé yìí? Ibo ló máa parí ìrìn àjò ayé rẹ sí? Ṣé ìjọba ọ̀run ni àbò fẹ́ parẹ́ máyé? Ayé ò ṣe é parẹ́ mọ́. Ó padà jáde kó nú ayé lọ́jọ́ kan. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Kọ́kọ́ wá ìjọba ọ̀run. Owó máa tán o. Ipò máa sùn, ó máa dòkú. Gbọ́. Ọjọ́ ó bá kú ni ipò máa. Wọ́n nítorí pé o kú, kọ́ máa fi ọjọba lọ títí láé. Ìwé Máàkù orí 8 ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 32. Gbọ́ bí ó ti wí. Ó sì pè ìjọ ènìyàn sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó wí fún wọn pé, bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀, kó sì máa tọ̀ mí lẹ́yìn. Kí ni ìtumọ̀ èyí? Ó ní pé kó kọ́kọ́ fi gbogbo ohun tó ń ṣe tayé sílẹ̀. Kọ́kọ́ fi pòólẹ̀. Kọ́kọ́ fi pé àwọn owó kiri, àwọn obìnrin, àwọn ọkùnrin kiri. Fi ọtí sílẹ̀, fi sìgá lẹ̀. Kí o wá gbé àgbélébù, kó máa tẹ̀lé Jésù Kristi ní ẹ̀yìn. Nítorí ẹnikẹ́ni tó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọnù. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi àti nítorí ìyìn rere, òun náà ni yóò gbà á là. Gbọ́ mi, nítorí pé èrè kí ni fún ènìyàn? Èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sọ ẹ̀mí rẹ̀ nù? Èrè wo ni ó jẹ́ fún ọ nígbà tó bá kọ́lé 200, tó ra mọ́tò 40, tó kọ́lé jọ, tó níyàwó jọ? Èrè kí ló jẹ́ fún ọ? Asán lórí asán náà ni. Gbọ́ ohun tó tún sọ. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀? Kí ló máa fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀? Nítorí ẹnikẹ́ni tó bá tijú mi àti ọ̀rọ̀ mi ní ìran panṣágà àti ẹlẹ́ṣẹ̀ yìí, òun náà pẹ̀lú ní ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́. Gbọ́! Bí o bá dénú ògo Ọlọ́run pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́, ayé rẹ ti dànù. Ayé yìí kò sí nǹkan kan ńbẹ̀ o. Tètè lépa àti kọ́kọ́ máa wá ìjọba ọ̀run. Ìjọba ọ̀run kò ń ṣe ohun tá a lè ṣàkàwé rẹ̀ pẹ̀lú òye ènìyàn. Torí ìjọba ọ̀run rẹwà púpọ̀ jù. Kì í ṣe ìjọba ayé. Ìjọba ayé bá a kó bù lẹ́sẹ̀ bí ò bá o ṣaládàá. Ìjọba ẹ̀tàn jẹ́ ìjọba irọ́. Ẹ̀yin ìjọba Nàìjíríà, ọ̀rọ̀ yìí kàn yín. Ẹ kọ́kọ́ wá ìjọba Ọlọ́run kẹ́ ẹ tó lè rí orílẹ̀-èdè Nàìjíríà tò. Ẹ wá ìjọba Ọlọ́run ní òkúnkúndùn. Ẹ rí wípé tẹ́ bá fohùn gbogbo sílẹ̀ fún Ọlọ́run, ẹ ó rí ìjọba ṣe. Àìgbà fún Ọlọ́run, àìwá ìjọba ọ̀run lákọ̀ọ́kọ́, òun ló ṣe dàbí pé ẹ ò rí ṣe o. Ṣùgbọ́n tí ẹ bá gbà fún Ọlọ́run, tí ẹ lé ìjọba ọ̀run, ẹ rí wípé fúnra Ọlọ́run ni yóò fún yín ṣe. Ipá yín ò lè ṣe é. Agbára yín ò lè gbé. Ẹ gba Ọlọ́run ní àyè. Ẹ gba
Kristi gbọ́, ẹ fohùn gbogbo lẹ̀ fún Ọlọ́run. Ẹ jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run. Ẹ jẹ́ kí Ọlọ́run ó ráyè ṣiṣẹ́. Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n ẹ ti rò wípé agbára yín lẹ lè fi ṣe. Òun ló ṣe jájó yín lọ́wọ́ o. Ẹ gba Ọlọ́run láàyè. Ẹ lé ìjọba ọ̀run. Ẹ fi ìjọba ayé lẹ̀. Ìjọba ayé kún fún ẹ̀tànjẹ. Ẹ jẹ́ á ké sí Ọlọ́run kó wá bá wa ṣèjọba. Òun lọ́ba tó ní. Ẹ wo bí Ọlọ́run ṣe ṣàkóso ọ̀run. Ìjà gbọ́ káwọn áńgẹ́lì bára wọn jiyàn. Ìjà gbọ́ kí wọ́n sọ wípé àwọn ogun ọ̀run dìde síra wọn. Láyé ìgbà tí Lucifer ti dìde, tí wọ́n ti kápá rẹ̀, kò tún sí fọ́ọ̀sì kankan tó dìde lọ́rùn mọ́. Nítorí kíni ọ̀gá ògo ń bẹ ń bẹ. Tí a bá gba ọ̀gá ògo ní ààyè, tí a wá ìjọba ọ̀run, tí a gba ọ̀run láàyè, tí wọ́n wá jọba lórí ayé, ẹ rí wípé gbogbo rẹ̀ yóò tò, yóò tòrò, yóò túṣẹ́, yóò tùbà. Eku á ké bí eku, ẹyẹ á ké bí ẹyẹ, ọmọ ènìyàn á fọhùn bí ènìyàn. Àríjẹ àrímú, àrínà àrílò. A ó kúrò nínú ẹ̀tànjẹ tàpò mi lójú, tàpò mi lójú tá ń bá ká. Àìkọ́kọ́ lé ìjọba ọ̀run ni ó. Tọ́jọ́ èèyàn bá ti lé ìjọba ọ̀run, ibi kí la ó jẹ, kí la ó jẹ, àti ibi kí la ó dà, òun ni yóò máa wá kiri. Ẹ gbọ́ Ọlọ́run gbọ́. Ẹ jẹ́ ká yí padà. Ẹ jẹ́ àkọ́kọ́ wá ìjọba ọ̀run náà. Èyí tó kù lọ́lọ́run yóò bá wa ṣe. Aláṣepé ni Ọlọ́run. Ó ṣe tá àti ṣiṣẹ́ rẹ̀. Ìwọ kọ́ ló dára rẹ o. Èmi kọ́ mo dára mi o. Ẹ fohùn gbogbo lẹ̀ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí Ọlọ́run ó wá ṣiṣẹ́. Ó ń pè mí àti rẹ sí ìrònú pìwàdà. Àǹfààní kí ni yóò jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù sọ́run àpáǹdì. Gbọ́ bàbá àti bàbá tó ń gbọ́ mi. Ẹ jẹ́ ká yí padà. Ẹ jẹ́ ayé sáré owó lásàpọ̀júdé mọ́. Káyé sáré ipò lásàpàjúdé mọ́. Ká gbọ́ Ọlọ́run gbọ́. Ká lé ìjọba ọ̀run ní àkọ́kọ́. Ká wá ìjọba ọ̀run kó tẹ̀ wá lọ́wọ́. Ọ̀nà wọ̀nyí la fi máa rí ìjọba ọ̀run ṣe. Yóò dára fẹ́ máa tirẹ̀. Ayé wa ò ní bàjẹ́. Ògo Ọlọ́run yóò farahàn nínú ayé wa. Gbọ́ mi dáadáa. Ìwọ tí orí ọ̀rọ̀ yìí gbọ́, mo kí ọ kú oríire o. Àlàáfíà Ọlọ́run kó wà nínú ayé rẹ̀. Yóò dára fún ọ. Jésù Olúwa wa. Àmín. Go ní fún Ọlọ́run. Thank you. God bless you. Jesus is Lord. Wow. Please subscribe to our YouTube channel at Olorun 30 TV for music, prayers, messages, movies by evangelist James Adeniyi, a.k.a. kinikinse. God bless you.